ìwòye gbogbo ẹ̀yin aráalé, ẹ̀yin mùtúmùwà nílé lóko lódò. Orúkọ tèmi ni Olúwafúnmiláyọ̀ ọmọ Àkànní Ṣẹlẹ̀, ọmọ Òṣùpá Ọlẹ́ Aníògùn, ẹni ọwọ́ rẹ̀ bá tó kórè ìtúnṣe, ọmọ ọba lọ́yà àgùnrin irin, ọmọ bó kẹ́mi ní gẹ́gẹ́ bó kẹ́mi ní gẹ́gẹ́, wọ́n ní ọkàn ṣoṣo ọkọ alálùbáríkà. Ètò náà látún ti gbé wá sí etí ìgbọ́n yín lórí Ó Ṣẹlẹ̀ TV. Ẹ má gbàgbé láti máa tẹ̀lé wa kí ẹ máa bá wa kọ́ lórí àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan. Lónìí lórí ètò ẹ mọ ohun tí mo mú wá fún yín, ọ̀rọ̀ lórí ọjọ́ ọ̀la ẹni ni. Ọjọ́ ọ̀la ẹni gẹ́gẹ́ bí a ti mọ̀, òun lọ̀la ẹni. Bàbá sì fẹ́ kó rí, bàbá sì fẹ́ kó dára tó, òní láti ń pinlẹ̀ rẹ̀. Ìwọ tó o bá gbígi ọ̀gẹ̀dẹ̀ tó o fẹ́ kéré èṣù, báwo ló ṣe fẹ́ ṣe é ṣe? Ohun tí o bá gbìn, ohun tí o bá fọwọ́ ara ẹ̀ gbìn ní àkókò yìí, iṣẹ́ tó o bá ṣe, òun ló máa kórè rẹ̀ tó bá dọ̀la. Tá a bá wo àwọn àgbàlagbà míì, a máa rí pé ọjọ́ ọ̀la wọn á wá máa gbé bí ẹni pé ìgbà tó yẹ pé àkókò tó yẹ kó ṣiṣẹ́, àkókò tó yẹ kó ṣe ohun tó yẹ kó ṣe láti fi lè ní ìsinmi lọ́jọ́ alẹ́, wọ́n ti fi àkókò náà, wọ́n ti fi ṣàwọn ohun tí ò yẹ kó ṣe. Òun ni mo ṣe ń gbà yín nímọ̀ràn, ẹ̀yin ọ̀dọ́, ẹ̀yin tó yẹ pé ara yín sì ṣe ṣémṣém láti ṣiṣẹ́. Ẹ bẹ̀rẹ̀ sí ní wo àwọn iṣẹ́ tẹ́ lè ṣe, àwọn ohun tẹ́ lè ṣe tó lè jẹ́ kí ọjọ́ ọ̀la yín kó dára. Ẹ̀yin tó dẹ̀ sì jẹ́ pé àfi kẹ́ máa yálé onílé, kẹ́ máa ṣe àwọn ohun tí ò yẹ kẹ́ ṣe lẹ́ ń ṣe lákòókò yìí. Gbogbo yín pátápátá lẹ máa kórè rẹ̀. Ẹ̀yin tí ẹ ní àwọn ọmọdé, èyí tó yẹ kẹ́ fi fún wọn ní ẹ̀kọ́ tó yè kooro lákòókò yìí, tó yẹ kẹ́ fi wọ́n sẹ́nu ìkọ́ṣẹ́, tẹ́ ń fowó lọ patí, tẹ́ ń lọ patí lónìí, tẹ́ ń lọ patí lọ́la. Gbogbo ẹ̀ pátápátá kò sí ìtẹ́ ẹ ṣe. Ọmọ tá a bá kọ́, ọmọ á sọ pé irú ọmọ náà òun ló máa ń ṣẹlẹ̀dẹ ẹni. Ọmọ tí a ò bá sì kọ́ tó bá yá tó pẹ́ títí, ó máa gbélé ta kọ́tà ni. Òun ni mo lérò pé ẹ ti rí ọ̀rọ̀ kan tàbí méjì dìrò. Òun mò ń sọ fún yín lónìí wípé kí ẹ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yín bóyá yẹ kẹ́ ṣe. Ẹ bẹ̀rẹ̀ sí ní tọ́ àwọn ọmọ yín lọ́nà tó yẹ kẹ́ tọ́ wọn kí ọjọ́ ọ̀la yín kó lè tẹ̀.